Hello. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mọ́ mi ẹ kalẹ̀ mà. Yes ma. Ẹjọ́ àmọ̀ràn yín ni mo fẹ́ tó bá àṣà. Mo ti la nǹkan kan kọjá nípa àtìyàn. Ọdún ibi tí mo ti gbìyànjú tí mo ṣàpè kí n má ṣe ilé ọkọ fẹ́. Along the line, mo ṣàpàdé ọmọkùnrin kan tí ó di pé bí kò jọ mọ́ ẹ̀tàn. Ìgbà yẹn ni táìmù 2017 mo bá pàdé. So táìmù coronavirus ẹ̀ mo ṣàlóyún fún. Kó tó di gbogbo ìgbà yẹn torí iṣẹ́ mi ó máa ń gbé ní iṣẹ́ transferable job ni. A máa ń lọ different states. So ìgbà tí a ṣáà wà ní ìlú kan, ìgbà yẹn ni lockdown wá ṣẹlẹ̀ tó wá di pé ó wà pẹ̀lú mi. Àṣé lórí ẹ̀tàn ni bọ̀bọ́ yẹn tó jọ̀dọ̀ pé òun wà ní Èkó, òun ṣiṣẹ́ pé wọ́n ìgbà yẹn ni lockdown kó tó dìgbà lockdown yẹn pé wọ́n retrench wọn lọ ibi iṣẹ́. So torí mo béèrè pé iṣẹ́ wo ló ń ṣe, ṣọ́ọ̀ṣì gan la ti pàdé. Èmi dé kí n má fọ̀rọ̀ gùn mí lóyún fún bọ̀bọ́ yẹn. Ìgbà tó di 2020 September, mo ní kó jẹ́ kí n kó tó tẹ̀ tó dìgbà yẹn gan, màá ní kó jẹ́ kí n jẹ́ mọ àwọn fámílì ẹ̀. Ìgbà tó ń dẹ̀dẹ̀ tí wàá wọ̀ ó ṣàmú mi lọ sí Òṣogbo, mo lọ mọ àwọn fámílì. Nígbà tí mo dọ́dọ̀ sísítà nìyẹn wá sọ pé 12 years ago làwọn ti fojú kanra rí, pé in fact ìkejì ẹ̀ gan pé wọ́n ti sunkúnsunkún gbogbo wọn ti fi ọ̀rẹ́ tínú pé bóyá ó ti kú àbí nítorí pé wọn ò mọ díẹ̀ about ẹ̀. Kí n má fọ̀rọ̀ gùn, ìgbà tí mo wá ṣáà ó ti sọ fáwọn òbí mi pé òun máa wá rí wọn pé tí n bá ti bímọ tán á wá ṣe nǹkan tó yẹ ká ṣe. Along the line, ìgbà tí mo wá kó tó di pé mo tẹ̀ bímọ gan, ìkejì ẹ̀ wá sí ọ̀dọ̀ wa kọ́. Ìyẹn náà ṣàfẹ́ sọ ní dorógún. Gbogbo nǹkan tó ń sọ kò ní oúnjẹ mọ́ pé ilé mi ni ìkejì ẹ̀ wá tí èyí tó yẹ pé mi gan mò ń bọ èmi ni mò ń ṣe bọ̀ ìjẹ́ kó mọ gbogbo yẹn. Later ni mo wá rí pé ìyẹn náà ti lọ mọ àwọn ọmọ ìwà wọn fẹ́ máa gbé pẹ̀lú mi. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé láì tí sàn kankan ó ti ń kó fámílì ẹ̀ wá. Jẹ́ kí n mọ bí ó kí ni pé bá mi ò lè ká gbogbo eléyìí kí n lè máa bọ́ ìwọ tí mo fẹ́ nítorí gbogbo ìrètí mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ débi pé wàá sọ pé nǹkan báyìí ló fẹ́ wá ṣe táàmì tó fẹ́ wá tọrọ ẹ̀mí òun sọ pé ó gbọ́mọ sá fún ẹ̀ kó gbọ́mọ sá fún ẹ̀ at least ó yẹ kó ti wá kọ̀tẹ̀ pé wọ́n kó sọ pé báyìí ò sọ yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ní bọ́ àwọn òbí mi yẹn. Àwọn òbí mi wá ní nǹkan ìgbésẹ̀ táwọn ní kí n gbé yẹn pé ṣé ojú mi ti wá là pé ilé ò ní nǹkan ṣe ó kàn wá di tí ó fi pamọ́ sí mi. Along the line ọmọ yẹn ṣáà pé 5 years ní ọdún yìí. So láti gbà yẹn mi tí ì rí èèyàn míì tí mo fẹ́ torí mo ti wò pé eléyìí ń ṣe èèyàn tó wà responsible pé àṣẹ nǹkan tó rí lọ́wọ́ mi iṣẹ́ tó. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀? Yes sir. Nǹkan tí àmọ̀ràn tí mo fẹ́ kẹ́ gbà mí ni sà nítorí abala bá bọ̀ wọ́n ní ìkà lọmọkùnrin yẹn pé ó tẹ̀ ti pàlè lélẹ̀ mi torí láti gbà yẹn mi ì rí ẹni bọ̀. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀? Yes sir. Nǹkan tí àmọ̀ràn tí mo fẹ́ ni pé ọmọ tí mo bí fún torí ó dúró lórí pé èmi gbọ́mọ sá fún òun ìyẹn ló dẹ̀ ó sọ pé òun àfààyè hàn mí lóòótọ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọláwọn àròkè. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀? Yes sir. Nǹkan tí mo àmọ̀ràn ni pé kí ni mo lè ṣe nípa ọmọ tó wà láàrin wa torí ọmọ tó wà láàrin wa mi ò dẹ̀ tí ọmọ yẹn ti pé mi ì fẹ́ kọ́mọ yẹn for now because ọmọ yẹn kò mọ bàbá ẹ̀. Kí ni èjì yín mà? Kí ni èjì yín? 39 sir. Mo máa pé 14 years. 39 sir. Age 39 ni yín? Yes sir. Age 34 lẹ pàdé arákùnrin àbí 33? Bẹ́ẹ̀ni. Kí lẹ pàdé ẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé married ni àbí single? Rárá àti ẹ̀sìn kankan onílò. Ṣó ti marry rí arákùnrin yẹn ti marry rí àbí báwo mà? Along the line ìgbà tí mo dé ọ̀dọ̀ sísẹ̀ ni àwọn wá ṣe wá sọ àwọn ọ̀tàn kò marry náà àmọ́ ó ti bí ọmọ kan tẹ́ pé 18 years ni ó tó rí ọmọ yẹn. Ẹ jẹ́ kí n béèrè kan lọ yín mà ẹ má bínú o ẹ má bínú o ẹ má bínú o ẹ wà lé 33 lẹ pàdé arákùnrin yìí. Ṣé ó ti pẹ́ jù ni ló fi jẹ́ wípé oyún ló ń kàn kó tó di pé ẹ mọ àwọn èèyàn ẹ̀ gan? Ṣé ó ti pẹ́ jù ni tó fi jẹ́ pé oyún ló ń kàn kó tó di pé ẹ mọ irú èèyàn tí ẹ̀ ń bá rìnrìn àjò ìfẹ́ gan? Torí sìn báyìí ẹ tètè má rí sìn ẹ tún wo nọ́mbà tẹ mú bẹ́ẹ̀ tó wo nǹkan tẹ kóra yín sí báyìí sìn náà. Ṣé ó ti pẹ́ jù ni? Kódà kẹ́ ẹ má ti wé kẹ́ ẹ má ti lóyún kẹ́ ẹ sọ pé ẹ ti lóyún kankan mo ti lóyún o kẹ́ ẹ fi yẹn tàn kẹ́ ẹ fi mọ àwọn èèyàn ẹ̀ kẹ́ ẹ fi mọ ọ̀rẹ́ tẹ́ ẹ kó sí lọ́wọ́. Wọ́n ní apẹ́ jẹun kò kì í jẹ bàjẹ́ náà máa ń sọ náà.
ìyẹn ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lédè kan sìn ọmọ ṣáà ti wà lọ́wọ́ ti yín báyìí ẹ dẹ̀ níṣẹ́ yín lọ́wọ́ mà ilé tẹ̀ ń gbéṣẹ́ yín lẹ kọ́ abẹ́ rẹ́ǹtẹ̀ ara mo rẹ́ǹtì ní sà. ẹ rẹ́ǹtẹ̀ ni ṣé civil servant ni yín. bẹ́ẹ̀ni. ìyẹn ò lè ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò lè kí lẹ wá fẹ́ báyìí mà ṣe ẹ nílò ọkọ mi ní àbí kí nìkan tẹ fẹ́. bẹ́ẹ̀ni ìkíní dẹ́ ìkejì kí ni ìgbésẹ̀ tó yẹ kí n gbé lórí ọmọ yẹn because mi kò tí ì mọ ọmọ yẹn kò àtìgbà tó ti kéré yẹn ni a ti máa. ṣé ẹ fẹ́ wá lọ ṣé ẹ fẹ́ kọ́ ọmọ bàbá ẹ̀ ní báyìí. mi ò wá lọ bọ̀ mo kàn ní àmọ̀ràn because ọjọ́ iwájú. kí ló mọ ọjọ́ iwájú kí ló mọ ọjọ́ iwájú kí ló ṣe ọjọ́ iwájú pẹ̀lú ọmọ tiyín. ẹ má bínú mọ́ àwọn tèmi ó sọ fún yín lélẹ̀ ẹ jọ̀ọ́ pẹ̀lú èjì yín yẹn ń sìn wọ́n ní bí sátidé ò bá ṣe rí friday náà lẹ ti máa mọ̀ ọjọ́ Jímọ̀ lẹ ti máa mọ̀ tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ ṣe wà ẹ́ òṣìṣẹ́ ìjọba ni yín ẹ bá máa ń gba lóòn ní lóòn lẹ́ gbà ní bájọ lẹ máa ṣe ní ẹ ti wà lé 39 sí pẹ̀lú ọmọ kan ẹ jọ̀ọ́ ẹ rí pẹ́ǹtò búlọ̀kù wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ wà yẹn ná ẹ má wulẹ̀ wá arákùnrin yẹn káàkiri ẹ̀ nílò àti dára yín láàmú kankan ṣé ń gbọ́ mi mà tẹ bá fẹ́ wá rì má rì nígbà yẹn ẹ wá lè rì má rì ṣùgbọ́n ẹ̀ ń wá arákùnrin káàkiri ń sìn ṣé ọmọ tẹ́ ẹ bí ló ń béèrè bàbá ẹ̀ báyìí ni àbí kó tó ní kó ń béèrè bàbá ẹ̀ lẹ́fẹ̀ẹ́ wá lọ àbí kí ni nǹkan tí ẹ fẹ́ fàyọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ ń béèrè yìí mà. ìgbà kan sọ pé mo ń wá lọ mi ì wá lọ rárá mi tẹ̀ nílò ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọ́n sọ kiri torí ó nígbà kan tá a lọ pàdé ńìlọrin tó ní èmi gbọ́mọ sá fóun. ṣé ẹ fẹ́ padà ni mà. ẹlẹ́yìn jẹ́ sà. mo ti gbọ́ ẹni tí màá sọ fún yín lélẹ̀ torí ọmọ yín náà ń pè sórí kí lorúkọ ẹ̀ ojú òpó ẹ lọ mójútó ṣe ẹyin mà ẹ dẹ̀ mú fọwọ́ mẹ́ẹ̀ wá jẹun ìtẹ̀tì náà lẹ́wà ń sìn ẹ̀ sí lábẹ́ ọkùnrin kankan ẹ̀ dẹ̀ ti bí ọmọ kan single mother nìyí ẹ̀ kì í ṣe ọmọdé mọ́ ìtẹ̀tì náà kì í ṣe ọmọdé mọ́ block kan block méjì ẹ̀ lọ́ máa tó wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá fẹ́ rì má rì ẹ̀ rì má rì Ọlọ́run ní fi yín lẹ̀ mà pẹ̀lú agbára Ọlọ́run.